ẹ̀yin cameramen yìí especially ẹ̀yin ẹ̀jẹ̀ ríran rí ẹ̀gbẹ́ wa yìí wọ́n sì bá máa rí àwọn máa bẹ̀ tí wọ́n jókòó ẹ bá mi position cameraman yẹn dáadáa. Mo kí gbogbo káńsù imam tàjọ wá bí ó kí pé ẹkú gbogbo ìgbà ẹkú dààyè mú lánàá ó yẹ kájọ wà ń bí ni gẹ́gẹ́ bí àdéhùn ṣùgbọ́n nítorí bọ́lá ń ṣe máa kádàrá nǹkan ọlọ́run ní kó ṣe pé èkó ni mo wà lánàá kódà lónìí náà ó yẹ kí n wà ní Ìbàdàn lónìí. Ìkànnú àwọn journalist Daily Post wọ́n kọ ìwé kan èyí ni wọ́n wá ń launch ìwé yẹn nìbàdàn program yẹn gómìnà máa wà ń bẹ̀ Olúbàdàn máa wà ń bẹ̀ èmi sì ni wọ́n invite gẹ́gẹ́ bí spiritual father of the day. Mo nítorí kí n lè wá ń bí lónìí torí bí bàbá wa Ìmámù Àrújẹ èèyàn tí wọ́n ka Ọlọ́run kún lára wa pọ̀ ni àwa náà wá gbọ́dọ̀ mọ́ kà mọ́ kú torí kí n lè wá ń bí lónìí mo wá rán ẹnìkan tó jẹ́ lecturer ní Arabian Islamic Department kó lọ ṣojú mi ní ibi program yẹn nìbàdàn kí n lè bá wá ń bí lónìí. Mo kí bàbá Ìmámù Àrújẹ púpọ̀ mo kí gbogbo jàmọ́ pé ẹ̀ṣẹ̀ wọn àná bá wa mọ́gàjì Ayélára àti gbogbo mọ́gàjì yòókù mo kí àfọ àwọn arọ́wàsí àgbà tí wọ́n wá ṣe wáàsí níbí ìlànà ọlọ́nkọ́ wa sàn wọ́n náà lẹ́sàn dáadáa. Mo kí gbogbo ẹ̀yin àfọ àwa bàbá wa Sheikh Ismail Ọlọ́lágbẹ̀ndù tí wọ́n kọ́ Ìmámù Àrújẹ ní kí torí pé wọ́n sọ pé man taba asluhu taba far'uhu lérí ẹ tuntun nìkan kó dáa bí gbogbo rẹ̀ sàlẹ̀ ọ̀gá dáa torí pé àwọn tí wọ́n pilẹ̀ bàbá Ìmámù Àrújẹ yìí dáa náà ló ti pé gbogbo tí ń jáde lára wọn náà dáa. Bàbá ọlọ́kọ̀ọ́mọṣẹ́ àjàrí yín pẹ́. Mo kí gbogbo jàmọ́ ní Àrújẹ ó kí yó ó kí gbogbo jàmọ́ alásàlátù l'Àrújẹ ọlọ́mọ wa ṣe dáadáa fún yín. Mo kí ìyá Tọ́lá tó jẹ́ ìyàwó bàbá Ìmámù ní Àrújẹ mo kí àwọn náà tó wọ́n kó àdúró ti gbogbo ògbà ọlọ́run ní fi nílẹ̀. Mo kí bàbá wa Ológun àti Orílẹ̀ Ẹ̀gbọ́n torí pé tẹ́rìtìrì wọn ni a wà yìí àwọn àwa Ológun Orílẹ̀ Ẹ̀gbọ́n ọba dáadáa ọba àlùbáríkà àtúnkí àwọn náà gbàgbà ní kí wọn kú oríire jíjáwé olúborí nílé ẹjọ́ ní High Court lọ́yọ̀ State tí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lọ́sẹ̀ tó lọ tí wọ́n fi kéde wọn gẹ́gẹ́ bí ojúlówó ọba ti Orílẹ̀ Ẹ̀gbọ́n ọba àlekẹ́ ọlọ́run nílé ọ̀wọ́n ń sà láéláé máa ń ṣẹlẹ̀ sọ́ba tó jọba lónìí tí ò jọba mọ́ lọ́la ọba àlekẹ́ ọlọ́run bí ṣàdánwò ọ̀dàdà ọ̀nà wọ̀lẹ́ àkúwọ́tà ọba wa Aláròjẹ kí àwọn náà púpọ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlá kí ó jẹ́ kí sá àwọn ọpẹ́ àkọ́mọ́ yẹ̀ wọ́n sá ó bá wa fún wọn ní gúngùn ẹ̀mí àlàáfíà wọn gbogbo àwájọ náà lápapọ̀ ẹ jẹ́ a sinmi kágbọ́n tí mo fẹ́ wí ní gbólóhùn méjì torí pé mo tún fẹ́ gbà yọ̀ǹda láti máa lọ. Mo fẹ́ gba àlejò ìmáàmù kan ní ọ́fíìsì mi láìpẹ́ yìí sọ̀kò sí ní dáa kí wọ́n dé kí wọ́n má bá wa ṣùgbọ́n gbà yọ̀ǹda. Ṣùgbọ́n mo fẹ́ kí bàbá ìmáàmù mi mọ̀ pé ẹ̀ ń gbìyànjú tó tó báyìí. Kí èèyàn dálé kí ó wúlẹ̀ ó sì mójútó bẹ́ẹ̀ tí mójútó yìí kò wọ́pọ̀ mọ́ láyé lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àfá ọ̀ráyé à ń kọ́ gbóńké ọ̀pọ̀lọpọ̀ àfá àfẹ́ lówó ni owó ní kálukú wá wọn à sì fẹ́ ṣe wàhálà kí wọ́n tó rówó wọn à fẹ́ sì gbìyànjú kí wọ́n tó rówó kálukú fẹ́ tọ́ lọ́là òjijì. Mo kí púpọ̀ ẹ kú ìmójútó ẹ̀sìn tọ́lọ́ lọ́rẹ́ ni bá mójútó Al-Qur'an ní mójútó ẹ̀sìn torí tó tí ò bá ti sí ìmọ̀ ẹ̀sìn má kò ní sẹ́sìn náà mọ̀
kí ọlọ́pàá ṣàbọ̀wá dúró tì. ṣe rí nínú àdánwò tá a kò láyé òun ni pé gbogbo àwa tí à ń tọ́kọ́ mọ wá kí tá à ń mọ́mọ lọ lé kí lọ́dọ̀ àwọn àfáà a kàn ń mọ́mọ lọ lé kí lọ́dọ̀ àwọn àfáà ni a gbìyànjú láti jẹ́ káàfáà jẹ́ èèyàn ọ̀dà bóun lẹ́yìn ti fọmọ sílé kí lọ́dọ̀ àfáà bẹ́ẹ̀ ní sanwó lé kí ọ̀dà ẹ̀yin náà ẹbí síwò ara yìí ẹ̀yin náà ẹbí síwò ara yìí ẹ̀wọ̀n ní ìsìn àfáà ní àwọn ní ọmọ tó tó 100 kan nílé kéwú tẹ́nìkan bá ní school nursery and primary school àbó ní secondary school tó wá ní ọmọ 100 yóò máa jẹun ọmọ 100 kan ó wà ní secondary school kan yóò máa jẹun ìyàwó rẹ̀ yóò máa jẹun àwọn ọmọ rẹ̀ yóò máa jẹun ọkàn wọn balẹ̀ àfáà wá ní ọmọ 100 kan nílé kéwú ẹ̀ sì sanwó ní ìlú ọ̀dà ẹ̀wọ́n wọn mọ́tò àfáà tó ní ká máa san 500 naira lóṣù ní ìgbọ́rí 500 naira ṣé bá bá tara wa èmi náà nílé ike wó mo ní ilé ike lábẹ́kúta èmi ọ̀pá 500 naira lóṣù o èmi ọ̀gá o owó gidi ni wọ́n san lé ike wú tèmi o ṣe lè sọ yí ẹ̀ Allahu Akbar. kì í sì sọ̀rọ̀ ọyàn fún ọ̀bá lè mọ́mọ́ wá ọmọ rẹ̀ lẹ́jú wọ́n wà mọ́mọ́ wá lé ilé kò ní sanwó kò sí bísẹ̀bìlì láì lé ilé. nígbà bẹ́ẹ̀ ṣe bísẹ̀bìlì láì nílé ìwé ẹ mọ́mọ́ lọ sí skul kíní kan nursery and primary school kíní kan international school gbogbo iléèwé tí wọ́n sì pè ní international yìí náà wọn ọmọ aládùúgbò ti ń bẹ international náà sì ni ẹ sì ń sanwó ńláńlá ẹ jẹ́wọ́ oṣù kù àfáàlẹ́ àmọ́ sọ pé ẹgbà tẹ̀ torí ọlọ́run ẹ má àwọn àfáàlẹ́ mọ̀ ẹ ṣe dáadáa sáwọn àfáà ẹ sanwó ilé ní oúnjẹ alákọ̀ọ́mọ wálẹ̀ wọ́n fà fà balẹ̀ kó lè pa inú mójú táwọn ọmọ dáadáa ẹ sanwó ilé kírun ọwọ́ àtúndé pàṣẹ 500 naira ọwọ́ sàn. Amalekun ẹ ṣeun. àwọn náà sì ń fẹ́ káwọn ọmọ wa yẹn tí wọ́n dé èèyàn lọ́la kí wọ́n má tàbí mọ́ àwọn ọlọ́fẹ̀ẹ́ ẹ wá ní ká fún àwọn ọ̀tá wàhálà àti ẹ̀ lọ́fẹ̀ẹ́. gbà ẹbí sí wa ara yìí ó bá jẹ́ ìlẹ̀ bí àwa ìmọ̀mọ́ àròjẹ yìí ṣé adúrú mímọ̀ tọ́kọ́ ẹ̀wò kan èèyàn ọ̀pọ̀ lárúbáwá lẹ́nu láì ṣe ìbèdè kọ́ ibùrù èèyàn ọ̀pọ̀ lárúbáwá lẹ́nu ọmọ sínú ẹ̀mí nínú ìsọ ọ̀jẹ̀ bàbá wọn mí báwọn bá wà nínú ẹ̀mí ni wọ́n máa ń fèdè bọ̀ báà sọ wípé arọ́ ọ̀run kan ní ń kọ́ nínú ìsọ báyé ẹ mọ̀ pé ní arọ́ ọ̀run kọ́ lè já àjọ̀nú kan ló gbé wá mo ti ń wí kọ́tọ̀kọ́tọ̀ ọmọ ẹ̀wọ̀ àbáyé mọ́ ọmọ láàrú jẹ àjọ̀nú kan ló gbé wá ọmọ lọ ilé ẹ̀kọ́ lọ́kọ̀ ẹ wá ń sọ lárúbáwá dà á lẹ̀ bí ọmọ lárúbáwá èèyàn wá ń ṣe tó tó báwọn 500 naira àwa lè sá ẹgbẹ̀rún ọlọ́run lóṣù àwa lè sá ẹgbẹ̀rún ọlọ́run torí ọlọ́run bàbá ìmọ̀mọ̀ láàrò jẹ èmi bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ owó kún owó tẹ́lẹ̀ ní pé ó kéré ọ̀pọ̀ bá sì fi kọ́ ẹgbàwọ̀ òní ìsọfọ́ mi nàkáwá ní ẹbí kún ẹ máa gba 500 naira náà bẹ́ẹ̀ ṣùgbọ́n mo pè yí torí ìtọ́gbọ́n gba ìtẹ́ lọ́mọ kí wọ́n ìmọ̀mọ̀ láàrò jẹ ẹ̀sán ilé kí èyí ọ̀nà ọba eléyìí tó tún kún ni pé ọ̀rọ̀ ìmọ̀mọ̀ àrùn jẹ mo kí n kú oríire yìí máa rí báyìí náà wọ́n bá dọ̀la yóò tún rí bá mi ọlọ́run bí ọ̀dà láròjẹ ìlónìí lẹ́yìn bá ń jẹ́ àbá àtúnjẹ́ lè mọ́mọ́ yìí lọ́gá wọn àwọn èèyàn yìí sì tètè gbà ẹ má bínú pé wọn kò tí ì gbà ẹ wọ́n padà gbà kàlà sáwọ́pàtà àlàmọ́ tó ń gbà kàlà sáwọ́pàtà kàlà láwùjọ àlàmọ́ ọlọ́ọ̀kọ́ wà jẹ́ ó jẹ́ làtàrà ọlọ́kọ́ má jàgbà tí wọ́n bá mọ̀ yóò ti bọ́ nígbà àwọn ẹgbà díẹ̀ wọ́n padà gbà wọ́n padà gbà torí pọ́lọ̀ ní máa ń yẹni tó wù tó ṣe bá ní ìsìn ẹwà bá wo olúgbọ́n bí wọ́n ṣe bá wọn pàtó yẹn pé kò tètè gbà ṣùgbọ́n gbà kóòtù ti dá bàbá láre ní ìsìn wọ́n gbà ní wọn ò nígbà ìwò tí ẹgbà ẹ̀yìn ọgbà ní ó ti mọ àwọn ní ó ti mọ ọdún wúrúwúrú
ọlọ́jọ́ ọdá amúlùmọ́ máa yẹ̀ wọ́n sáà sotori ẹ̀ ọlọ́run tó gbé yín ò ní yọ nípò ọlọ́run sì jẹ́ àjọ láṣepẹ́ ọ̀dọ̀dá ìlàhà ẹ̀dùnmá ṣẹ́wárí wọ́n wá ké sí gbogbo ẹ̀yin onínúdúndùn ọlọ́rẹ̀ ẹran ilé kéwì lọ́wọ́ ilé kéwù Markaz Darul Ulum ní Àrúnjẹ l'Ógbómọ̀ṣọ́ bí lábẹ́ ìdarí bàbá wa Ìmámù Àrúnjẹ ẹ bá wọn lè kéwì lọ́wọ́ wọ́n sọ ní ìsìn wọ́n bẹ́ ra ilẹ̀ tí wọ́n ti máa tí wọ́n kọ́ lè kéwì tí wọ́n fi máa pa àwọn ọmọ kéwù 4.5 million owó kékeré ni lọ́dọ̀ ẹ̀yin tọ́lọ̀ ń dá lọ́lá àwọn àtàwọn jẹ́ nǹkan kan nú ayé lówó pọ̀ lójú wa ẹwà wa ní ìsìn táà jẹ́ nǹkan kan táà lówó táà níláárí tọ́lọ̀ ń ṣe abójúṣíá owó ń tóbi pọ̀ lójú wa ṣùgbọ́n gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ tọ́lọ̀ ń dá lọ́lá owó ń kéré torí bẹ́ẹ̀ ẹ ṣàánú wa ẹwọ ọlọ́ọ̀lọ́mọ wa là ẹ dá sí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ náà kún lówó nù lẹ́gbà tí ò ní sọ̀rọ̀ ń bẹ lákàntí kálukú yìí kò ní sọ̀rọ̀ ẹ mú owó wá bàbá àdéralẹ̀ tí wọ́n fi máa pọ̀ mọ́ kéwù èmi náà ń tó lọ lórí owó ilẹ̀ tẹ́ ẹ fẹ́ rà gẹ́gẹ́ bí àlùmọ́ǹkìrì tí ò sí nǹkan kan lọ́wọ́ tèmi mo fún yín ní 100,000 naira. Allahu Akbar. tọ àlùmọ́ǹkìrì tí ò sí nǹkan tèmi náà ń bẹ lọ́wọ́ ọlọ́run pèsè fún mi. tó ti bá ní ìsìn ẹ wá sọ fún mi kan lẹ́ẹ̀kan ẹ sọ pé ní ilé kéwú àfáà méjì lẹ́nu àmì ìrẹ́bù àbẹ́ ẹ̀yọ owó kan ní ń bá yín kọ́ ọmọ ọgọ́rùn-ún àtẹ̀yìn náà. Ẹ̀sà ẹ̀rọ sọ. Bàbá ló kú láìpẹ́. Àwọn ló lè pẹ́. Wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ náà. Wọ́n máa ṣe fẹ́sàn ni. Níbo níbẹ̀? Nítorí pé kò sí owó tí wọ́n mọ̀ san. Ilé bàbá tí wọ́n gbà ní owó tí wọ́n mọ̀ san. Sáàdì wo níbẹ̀? Ẹ̀sìn mà ọ̀dà. 20,000. Àbá náà ẹni ọjọ́ púpọ̀ ní 20,000 naira. Lẹ̀ ń bá àbá àjábá náà wà ní. Àwọn dà. Hafizul Qur'an. Ní àwọn tó wá ní ìdàrá lè mọ́tẹ́ láti ọlọ́gbẹ́ ọjọ́ àbá àbá rẹ̀. Ẹni tó Qur'an lè tọ́ sórí pé ní ányá tó àtọ́ sí òkú ààbí kan tó àtọ́ làáfáà tún gbà pé kọ́ máa pọ̀ wọn máa ń ké. Ládùúgbò bá àbá ìṣe ké ń pè bó ṣe nímọ̀ tó ìtọ́ àwọn gbogbo Qur'an lè tọ́ sórí tó àtọ́ sí òkú nǹkan tó. Àfáà wa ń gba 20,000 naira lójú ẹni ọlọ́run àbá yìí olú èlé gbà á. Èmi náà jẹ́ ní èsì o. Tẹ́lẹ̀ pé tí kálukú bá lè ṣe kọ́ sọ, tí ó ṣe bá ní ìṣe, ẹni ọlọ́run àbàbá ìbẹ̀rù ọlọ́run jù mí lọ. Bàbá ìbẹ̀rù ọlọ́run jù mí lọ ọ̀pọ̀ kan. Ó jìnnà ọ̀pọ̀ gan ni o, mo respect yìí máa ń ní àbá àtọ́wà owó Kùránì tán sórí. Tí ń ṣe gba 20,000 naira. Lóṣù láì ṣe lójoojúmọ́ ọ̀dà. Torí bẹ́ẹ̀, àbá kí n tó kú òní máa fún àbá ní 20,000 naira. Àbá kú rọ́jú. Owó kú rọ́jú. Lórí eléyìí èso owó kú iṣẹ́. Lẹ́yìn ọba kí kú iṣẹ́, a gbọ́dọ̀ ṣe báwọn. Owó kú kí ni o? Kú faradà, kú ìmánì, ó ná. Ó di méjì. Ẹlẹ́kẹ̀ẹ́ta, àbá wa tún ní táwọn bá ti rí owó àbáwọlé kiri kan káwọn ti ẹ̀gbà àfáà kan sí. Táwọn ọmọ tó fọ́ ní 20,000 lójú bíi tààfà yìí. La ilaha illallah. Pẹ̀lú òkú ọlọ́run, ẹ lọ gba àfáà kan sí. Ẹ lọ gbà èmi ọmọ fún yín ní 25,000 naira lóṣooṣù bá àfáà tẹ́ bá gbà. Lóṣooṣù títí tọ́láwọ́ fi fẹ̀mí rẹ̀ ilẹ̀ tí ò ní gbà. Lóṣooṣù títí tọ́láwọ́ fi fẹ̀mí rẹ̀ ilẹ̀ tí ò ní gbà. Ọ̀rọ̀ bó ṣe bá ní ìsìn ẹ lọ gbà á. Ẹ wá wo tí mo wí
sábà pé ipá tí àlùmọ́ǹgìrì tọ́ kánò ẹni tí ipá àlùmọ́ǹgìrì kánò ẹ̀yin tó lọ kẹ́jù bẹ́ẹ̀ lọ ẹbí ẹṣin tó jù bẹ́ẹ̀ lọ ẹṣin tó jù bẹ́ẹ̀ lọ àbẹ́ ilé ìtẹ́ ẹ ti wá gbà yìí sábà pé àbá àtẹ̀sẹ̀ fẹ́ gbà náà wà 25,000 àbẹ́ ẹ̀kọ́ àbẹ́ ilé ìtẹ́ ẹ ti wá gbà yìí ẹ̀sọ́ tiẹ̀ náà ní 25. Èmi ní wàá mẹ́rin 5,000 ó jẹ́ 30,000 tí màmá àkọlé kéwù yìí lóko. Lágbára Ọlọ́run láti fi ran ilé kéwù yìí lọ́wọ́. Eléyìí tá a sọ yìí kìí ṣe págbára ẹ̀ wà kò tiẹ̀ ságbára ẹ̀. Kò sí rárá ṣùgbọ́n àbàkúrò pé téèyàn bá dá sọ́lọ̀ lọ́rùn Ọlọ́run máa ṣe. Ẹ̀yin náà ẹ mú jẹ síwájú Ọlọ́run. Ẹ̀yin wá wo oore tọ́lọ́wọ́ ó fi dí fún yín tí ó fi sáńpò bíi. Gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ bá wa dá sọ̀rọ̀ lé kéwì ọlọ́kọ̀ máa ṣe àìdá sí kálukú wa náà. Aqulu qawli astaghfirullaha li wa lakum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá pariwo Allahu akbar. Allahu akbar. Ẹ bá pariwo Allahu akbar. Allahu akbar. Ra ìnáwó. Ra ìnáwó. Ara ọmọ pè ní lójijì, ara ayé fẹ́ yìí, ọ̀rọ̀ fẹ́ yìí, ara ayé fẹ́ yìí, ọwọ́ tí ẹ láti pẹ́, ara ayé fẹ́ yìí, ọwọ́ fẹ́ yìí, ara ọmọ pè ní lójijì, ara ayé fẹ́ yìí, ọwọ́ fẹ́ yìí. Ẹni ní ẹ máa jẹ wọn máa, oníjẹ́ ọmọ, ẹni ní ẹ máa jẹ wọn máa. Oníjèrè lọ́mọ bí o ti ẹ̀ wó wàhálà bí ẹ ṣe bí o ti ẹ̀ wó fìdínà ti ẹ̀sìn ló yẹ̀sìn. Onígbà òun ìgbà ọmọ oníjèrè kankan wọn. Ẹni ní ẹ máa jẹ ọmọ oníjèrè ọmọ. Ẹni ní ẹ máa jẹ ọmọ oníjèrè ọmọ.